Mo kí gbogbo ẹ̀yin bàbá àti màmá, ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò nínú ilé. Ẹ kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi fún ti ọ̀sẹ̀ yìí, èyí tí ó ń wáyé nínú afẹ́fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Gẹ́gẹ́ bí ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi ti gbogbogbò, èyí tí gbogbo ayé ń lò káàkiri nínú ìjọ onírúurú, bí ìjọ onítẹ̀bọmi káàkiri gbogbo àgbáyé. Orí ọ̀rọ̀ wa tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí, òun ni ìdánilójú tó kún rẹ́rẹ́, full assurance. Ìdánilójú tó kún rẹ́rẹ́. A sì ń kẹ́kọ̀ọ́ nínú ìwé Hébérù orí 6 ẹsẹ̀ 9 sí 20 rẹ̀. Ìwé Hébérù orí 6 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 20. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà á láti inú ìwé Bíbélì tó wà lọ́wọ́ yín. Mò ń kà láti inú Bíbélì mímọ́ Yorùbá, èyí tó kà báyìí pé, ṣùgbọ́n olùfẹ́, àwa ní ìgbàgbọ́ ohun tí ó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín, àti ohun tó faramọ́ ìgbàlà. Bí àwa tilẹ̀ ń sọ báyìí, nítorí Ọlọ́run kì í ṣe aláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ṣe fún àwọn ènìyàn mímọ́ tí ẹ sì ń ṣe. Àwa sì ń fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú ìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin. Kí ẹ má ṣe di onílọ́ra, ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti pa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Nítorí nígbà tí Ọlọ́run ṣe ìlérí fún Ábúráhámù, bí kò ti rí ẹni tí ó pọ̀ ju òun láti fi búra, ó fi ara rẹ̀ búra wípé, ní tòótọ́ ní búbùkún èmi ó bùkún fún ọ, àti ní bíbísí èmi ó mú ọ bí sí. Bẹ́ẹ̀ náà sì ni, lẹ́yìn ìgbà tí ó fi sùúrù dúró, ó rí ìlérí náà gbà. Nítorí ènìyàn máa fi ẹni tí ó pọ̀ ju òun búra, ìbúra náà sì fi òpin sí gbogbo ìjiyàn, wọn a sì fi ẹsẹ̀ ọ̀rọ̀ múlẹ̀. Nínú èyí tí bí Ọlọ́run ti ń fẹ́ gidigidi láti fi àìlèyípadà ìmọ̀ rẹ̀ hàn fún àwọn ajogún ìlérí, ó fi ìbúra sáàrin wọn pé nípa ohun àìlèyípadà méjì nínú èyí tí kò lè ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké, kí àwa tí ó ti sábẹ́ ààbò lè ní ìṣírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú, èyí tí àwa ní bí ìdákọ̀ró ọkàn, ìrètí tí ó dájú tí ó sì dúró ṣinṣin, tí ó wọ inú ilé lọ lẹ́yìn aṣọ ìkélé, níbi tí aṣáájú wa ti wọ̀ lọ fún wa, àní Jésù, tí ó jẹ́ olórí àlùfáà títí láé nípa ẹsẹ̀ Mẹ̀kísédékì. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Ọlọ́run bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Ẹsẹ̀ láti rántí wa fún ọ̀sẹ̀ yìí, ẹsẹ̀ àkọ́sórí, ẹsẹ̀ àfiọ́kàn wa fọ́sẹ̀ yìí, òun ni Hébérù orí 6 ẹsẹ̀ 2 tó gbẹ̀yìn, ẹsẹ̀ 19 àtẹsẹ̀ 20. Ẹsẹ̀ 19 àtẹsẹ̀ 20, bó tuntun kà fún wa lẹ́ẹ̀kan sí. Èyí tí àwa ní ìdákọ̀ró ọkàn, ìrètí tó dájú tí ó sì dúró ṣinṣin, tí ó sì wọ inú ilé lọ lẹ́yìn aṣọ òkélé, níbi tí aṣáájú wa ti wọ̀ lọ fún wa, àní Jésù, tí a fi jẹ olórí àlùfáà títí láé nípa ẹsẹ̀ Mẹ̀kísédékì. Ẹsẹ̀ láti rántí wa nìyẹn. Ẹ jẹ́ ká kọ sọ́kàn kí a sì mú lò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa lẹ́ẹ̀kan sí, mo kí wa kú àbọ̀ sínú ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ti ọ̀sẹ̀ yìí, ìyẹn fún gbogbo àwa ìjọ tá ń tẹ̀lé ìlànà gbogbogbò tí gbogbo ayé ń lò.
lọ́sẹ̀ yìí bí mo ti sọ fún wa nínú ìwé Hébérù láti ń kẹ́kọ̀ọ́. Ta ló ń kọ̀wé Hébérù gan-an? A kò mọ̀ torí pé kò forúkọ rẹ̀ sínú ìwé náà. Ṣùgbọ́n àwọn wo ló kọ̀wé yẹn sí? Ó kọ ọ́ sí àwọn onígbàgbọ́ tí wọ́n jẹ́ Júù. Àwọn onígbàgbọ́ tí wọ́n jẹ́ Júù tó sì kọ sí yẹn, wọ́n wà nínú ìpèníjà ńlá, èyí tí mú kí ọ̀pọ̀lọpọ̀ tó ti domi tútù sí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́kàn débi wípé wọ́n jẹ́ arúgbó nínú ìgbàgbọ́ wọn ò dàgbà. Àwọn kan sì wà nínú wọn tó jẹ́ pé ó dàbí ẹni pé wọ́n ti ń padà sẹ́yìn tàbí pé wọ́n tiẹ̀ fẹ́ padà sẹ́yìn ni nítorí ìlàkọjá wọn. Bó la ṣe mọ èyí? A mọ̀ torí pé òǹkọ̀wé náà kò fi sábẹ́ ahọ́n sọ. Ó sọ nínú ìwé Hébérù orí 5 ẹsẹ̀ 11 sí 14 báyìí pé ní ti ẹni tí àwa ní ohun púpọ̀ láti sọ tí ó ṣòro láti túmọ̀, nítorí pé ẹ yigbì ní gbígbọ́, ẹ yigbì ní gbígbọ́. Nítorí tí nígbà tí àkókò tó yẹ kẹ́yin jẹ́ olùkọ́, ẹ tó wà ní ẹni tí ẹnìkan yóò máa kọ́ ní ìbẹ̀rẹ̀ ìpìlẹ̀ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ sì di irú àwọn tí kò lè ṣe àìnílò wàrà, tí wọn kò fẹ́ oúnjẹ líle. Nítorí olúkúlùkù ẹni tí ń mu wàrà jẹ́ aláìlóye ọ̀rọ̀ òdodo, nítorí ọmọ ọwọ́ ni. Ṣùgbọ́n oúnjẹ líle ni fún àwọn tí ó ti dàgbà, àwọn ẹni nípa ìrírí tí wọ́n ń lo ọgbọ́n wọn láti fi ìyàtọ̀ sáàrin rere àti búburú. Nítorí ìpèníjà tíjọ yìí ńlá, àwọn ènìyàn yìí ńlá kọjá, wọ́n ti darúgbó nú ìgbàgbọ́, wọ́n sì mu ọyàn ní ọmọ ẹnu ọmú ni wọ́n nú ìgbàgbọ́, wọn ò lè jẹ̀bà, wọn ò lè jẹun tó le. Nígbà tó dé orí 6 ìwé ìwọ̀n ẹsẹ̀ 1 sí 3, òǹkọ̀wé yẹn wá kúkú wá fọbalé. Ó ní nítorí náà kí a fi ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ Kristi sílẹ̀, ká lè lọ sí pípé, ẹ kúrò láròbó, ẹ dàgbà. Ní àìtún fi ìpìlẹ̀ ìrònúpìwàdà kúrò nínú òkú iṣẹ́ lélẹ̀, àti ti ìgbàgbọ́ sípa ti Ọlọ́run, àti ẹ̀kọ́ ti ìwẹ̀nùmọ́, àti ìgbọ́wọ́léni, àti àjíǹde òkú, àti ìdájọ́ àìnípẹ̀kun. Èyí ni àwa ó sì ṣe bí Ọlọ́run bá fẹ́. Ẹ dàgbà, ẹ kúrò láròbó, ẹ kúrò lọ́mọ èké nínú ìgbàgbọ́. Lẹ́yìn tó ṣèyí tán, ló wá tún dojúkọ àwọn ìsíkejì náà nínú àwọn tí ń kọ̀wé yìí sí, tó jẹ́ pé àwọn tí ẹ̀ ń padà sẹ́yìn bí mo ti sọ fún wa nínú orí 6 ẹsẹ̀ 4 sí 8, níbi tó ti sọ wípé nítorí àwọn tí a ti là lójú lẹ́ẹ̀kan, tí wọ́n tọ́ ẹ̀bùn ọ̀run wò, tí wọ́n sì di alábàápín ẹ̀mí mímọ́, tí wọ́n sì tọ́ ọ̀rọ̀ rere Ọlọ́run wò àti agbára ayé tí ń bọ̀, tí wọ́n sì ti ṣubú kúrò, kò lè ṣeé ṣe láti sọ wọ́n di ọ̀tun sí ìrònúpìwàdà mọ́, nítorí wọ́n tún kan ọmọ Ọlọ́run mọ́ àgbélébù sí ara wọn ní ọ̀tun, wọ́n sì dojú tì í ní gbangba. Eléyìí ni gbólóhùn kìlọ̀ rẹ̀ fáwọn tó dàbí ẹni pé wọ́n fẹ́ máa padà sẹ́yìn nínú ìrìn àjò ìgbàgbọ́ wọn. Nǹkan méjèèjì yìí, òǹkọ̀wé yìí ló kọ́kọ́ gbé ṣáájú ká tó wá máa wọnú ẹ̀kọ́ wa lọ. Sáà bàbá wa ní tí a bá mọ bí à ń ti ń bọ̀, òye ibi tá a dé ò ní yé wa, a sì ní mọ bí à ń lọ. Ibi tí òǹkọ̀wé yìí ti ń bọ̀ nu ọ̀rọ̀ ìkìlọ̀ fún àwọn onígbàgbọ́ Júù, ọmọlẹ́yìn Kristi Júù, tó jẹ́ wípé nítorí ìpọ́njú àti ìlàkọjá wọn, wọ́n ti di omi adágún, wọ́n ti dọmọ ọwọ́ nú ìgbàgbọ́, wọ́n ti darúgbó, wọn ò dàgbà. Àti àwọn kan nínú wọn tó jẹ́ wípé wọ́n ti ń padà sẹ́yìn. Lẹ́yìn tó kìlọ̀ fún wọn lọ́nà méjèèjì yìí tán, ìgbà yẹn ló wá ṣẹ̀ṣẹ̀ bọ́ síbi tá à ń ti lọ kẹ́kọ̀ọ́ gangan, láti gba wọn ní ìyànjú wípé kí wọ́n dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọn títí dé òpin láì yẹsẹ̀. Ó wá fún wọn ní ìdánilójú ìgbàlà wọn,
ìdínú torí ọ̀rọ̀ wa tó fi jẹ́ ìdánilójú tí ó kún rẹ́rẹ́. Ó fún wọn ní ìdánilójú tó kún rẹ́rẹ́ nípa ìgbàlà wọn. Ìyẹn ni orí 6 ẹsẹ̀ 9 tí 20 ẹsẹ̀ 9 sí 20 tá a ti ń lọ kẹ́kọ̀ọ́ lọ́sẹ̀ yìí tó dá lé lórí nù. Ìgbaniníyànjú, ìmúnilọ́kànle, ìdánilójú tó kún rẹ́rẹ́ wípé ìgbàlà wa kò lè yẹ̀ torí pé Ọlọ́run wa olóòótọ́ ni. Abala méjì wálẹ̀ ẹ̀kọ́ yìí pín sí. Abala àkọ́kọ́ òun la pè ní ìdánilójú ìjólótìtọ́ Ọlọ́run. Ìdánilójú ìjólótìtọ́ Ọlọ́run. Bí gbogbo ènìyàn bá tiẹ̀ já láìṣòótọ́, olóòótọ́ lọ́lọ́run, olótìtọ́ lọ́lọ́run. Eléyìí ni abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa. Ó sì ní í ṣe pẹ̀lú orí 6 ìwé Hébérù tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún, ẹsẹ̀ 9 sí 12. Hébérù orí 6 ẹsẹ̀ 9 sí 12. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà á lẹ́ẹ̀kan sí. Ìwé mímọ́ ní, ṣùgbọ́n olùfẹ́, àwa ní ìgbàgbọ́ ohun tó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín, àti ohun tí ó fara mọ́ ìgbàlà, bí àwa tilẹ̀ ń sọ ọ́ báyìí. Nítorí Ọlọ́run kì í ṣaláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin ti fi hàn sí orúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tí ẹ ṣe fún àwọn èèyàn mímọ́ tẹ́ ẹ sì ń ṣe. Àwa sì fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin. Kí ẹ má ṣe di onílọ́ra, ṣùgbọ́n aláfarawé àwọn tí ó gbàgbọ́, aláfarawé àwọn tí wọ́n ti ipa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Lẹ́yìn tí òǹkọ̀wé yìí tí ó ti kìlọ̀ pé kí wọ́n kúrò lárògbó, lẹ́yìn tó ti kìlọ̀ pé kí wọ́n má bojú wẹ̀yìn nínú ìgbàgbọ́ wọn, nínú àyọkà ẹ̀kọ́ wa abala àkọ́kọ́ yìí, ó wá ń fìdí rẹ̀ múlẹ̀, ó wá ń mú dá wọn lójú dáradára, kíkankíkan, wípé ìgbàlà wọn nínú Jésù ó dájú. Eléyìí ó lẹ́sẹ̀ 9 tẹ́kọ̀ọ́ wa ti bẹ̀rẹ̀ lọ́kọ́kọ́ fọbalé nígbà tó ní, ṣùgbọ́n olùfẹ́, àwa ní ìgbàgbọ́ ohun tó dára jù, àwa ní ìgbàgbọ́ ohun tó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín. Kí ni ohun náà tó dára jù bẹ́ẹ̀ lọ ní tiyín? Ohun tó fara mọ́ ìgbàlà. Èyí ni pé àwa ní ìdánilójú, a ní ìgbàgbọ́ wípé ìgbàlà tọ́lọ́run ti ṣètò rẹ̀ fún yín kò lè yẹ̀. Torí bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní ṣe kí ni o ní máa rí. Ẹnìkan wá béèrè wípé kí ni ìdánilójú òǹkọ̀wé yìí fún ìgbàlà àwọn tí ń kọ̀wé sí, kí ló gbára lé? Ìdánilójú tí òǹkọ̀wé yìí ní, ìgbàgbọ́ tó ní pé ìgbàlà yìí ó dúró ṣinṣin, kò sí tó lè yẹ̀, ó gbára lé nǹkan méjì. Nǹkan àkọ́kọ́ tó gbára lé ló wà nínú ẹsẹ̀ 10 ìjólótìtọ́ Ọlọ́run. Ìgbàlà ò lè yẹ̀ torí pé Ọlọ́run tó ṣètò rẹ̀ olóòótọ́ ni. Ẹ wo tẹ́sẹ̀ 10 wí. Nítorí Ọlọ́run kì í ṣaláìṣòdodo tí yóò fi gbàgbé iṣẹ́ yín àti ìfẹ́ tí ẹ̀yin ti fi hàn sórúkọ rẹ̀ nípa iṣẹ́ ìránṣẹ́ tẹ́ fi hàn fún àwọn èèyàn mímọ́ tẹ́ ẹ sì ṣe. Ọlọ́run wa olótìtọ́ ni. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló ń rí, kì í sọ kó tó lóhùn ò sọ mọ́. Ọlọ́run tó ṣètò ìgbàlà wa olótìtọ́ ni. Nítorí ìjólótìtọ́ Ọlọ́run, a lè fọkàn balẹ̀ wípé ohun tó ti sọ, ohun tó ti ṣe, ó sì dúró títí láì, kò lè yẹ̀. Kì í ṣe èèyàn tí ó ní wá láàárọ̀ ọ̀la, ṣé ń tọ́ lọ fẹ́ gbà, jí wá bá mi lẹ́kọ̀ọ́ wá gbà láàárọ̀ ọ̀la, ńgbẹ́ bá délé rẹ̀ láàárọ̀ ọ̀la ẹ̀ ní bá ń lé mọ́, mo lò ti travel. Ọlọ́run kì í ṣe èèyàn. Èèyàn ní sọ̀rọ̀ tí máa yẹ̀, Ọlọ́run kì í sọ̀rọ̀ kó yẹ̀.
so nǹkan àkọ́kọ́ tí ìdánilójú ìgbàlà wa gbára lé ó ní pé olótìítọ́ lọ́lọ́run. God is faithful. Nǹkan kejì tí ìdánilójú yìí gbára lé gẹ́gẹ́ bí òǹkọ̀wé yìí ṣe fi hàn nínú abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí ó ní ìdúróṣinṣin àti sùúrù àwọn onígbàgbọ́ nínú ìgbàgbọ́ wọn. Ìdúróṣinṣin àti sùúrù àwọn onígbàgbọ́ nínú dídúróṣinṣin nínú ìgbàgbọ́ wọn. A sì ríyun gedegbe nínú ẹsẹ̀ 11 àti 12 ìwé Hébérù orí 6 tá à ń ti ń kẹ́kọ̀ọ́. Nínú ẹsẹ̀ 11 àti 12 Bíbélì ní àwa fẹ́ kí olúkúlùkù yín kí ó máa fi irú àìsinmi kan náà kó máa fi hàn fún ẹ̀kún ìrètí títí dé òpin, kí ẹ má ṣe di onílọ́ra ṣùgbọ́n aláfarawé àwọn tí wọ́n ti tipa ìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Èyí ò ní wípé bó ṣe wà lọ́wọ́ Ọlọ́run bí ètò ìgbàlà wa bó ṣe dájú nínú Ọlọ́run, àwa náà ní ojúṣe, àwa tá a gbàlà náà ní ojúṣe. Kí lójúṣe ọ̀hún? A ní ojúṣe ìdúróṣinṣin, a ní ojúṣe láti má jẹ́ onílọ́ra, a ní ojúṣe láti jẹ́ aláfarawé ìgbàgbọ́ àwọn tí wọ́n ti fìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí. Ẹnìkan wá béèrè wípé àwọn wo ni wọ́n ti fìgbàgbọ́ àti sùúrù jogún àwọn ìlérí tí a mẹ́nubà lérèfé nínú ẹsẹ̀ 12? Ábúráhámù la fi ṣàpẹẹrẹ fún wa. A sì rí ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa rẹ̀ nínú abala kejì ẹ̀kọ́ wa. Ṣùgbọ́n ká tó máa lọ nínú abala kejì ẹ̀kọ́ wa, kókó ohun tí òǹkọ̀wé yìí sọ ni pé ìgbàlà wa ó dájú, kò lè yẹ̀. Ìdájú rẹ̀ sì gbára lé ìjólótìítọ́ Ọlọ́run tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń rí. Ó sì tún gbára lé ẹnì kọ̀ọ̀kan wa pẹ̀lú láti jẹ́ olótìítọ́ nínú ìgbàgbọ́ wa sí Ọlọ́run, láti dúró ṣinṣin, láti ṣe àfarawé àwọn tí wọ́n gbàgbọ́ ṣáájú wa tí wọ́n sì dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wọn títí dé òpin, láti má jẹ́ onílọ́ra ṣùgbọ́n ká jẹ́ ẹni tó jáfáfá nínú ìgbàgbọ́ tó sì ń ṣiṣẹ́ takuntakun láti dé èbúté yíyanjú. Àdúrà mi ni pé Ọlọ́run ó ran ẹ̀yin àti èmi lọ́wọ́ láti dé èbúté náà. Ní abala kejì ẹ̀kọ́ wa òun la pè ní àtẹnumọ́ ìdánilójú ìlérí Ọlọ́run, reassurance of God's promise. Àtẹnumọ́ ìdánilójú ìlérí Ọlọ́run. Ìyẹn ní ẹsẹ̀ 13 sí 20 ìwé Hébérù orí 6 tá a ti ń kẹ́kọ̀ọ́ sọ fún wa. Lọ gbára lé Hébérù orí 6 tá a ti ń kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 20. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àtúnjọ tún kà lẹ́ẹ̀kan sí. Ìwé mímọ́ ní nítorí nígbà tí Ọlọ́run ṣe ìlérí fún Ábúráhámù, bí kò ti rí ẹni tí ó pọ̀ ju òun láti fi búra, ó fi ara rẹ̀ búra wípé ní tòótọ́ ní búbùkún èmi ó bùkún fún ọ, àti ní bíbísí èmi ó mú ọ bí sí. Bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn tí ó ti fi sùúrù dúró, ó rí ìlérí náà gbà. Nítorí ènìyàn á máa fi ẹni tí ó pọ̀ ju wọn búra, ìbúra náà sì fi òpin sí gbogbo ìjiyàn wọn fún ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀. Nítorí èyí tí bí Ọlọ́run ti fẹ́ gidigidi láti fi àìlè yípadà ìmọ̀ rẹ̀ hàn fún àwọn ajogún ìlérí, ó fi ìbúra sáàrin wọn pé nípa ohun àìlè yípadà méjì nínú èyí tí kò ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké, kí àwa tí a ti sá sábẹ́ ààbò lè ní ìṣírí tí ó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú, èyí tí àwa ní bí ìdákọ̀ró ọkàn, ìrètí tí ó dájú tí ó dúró ṣinṣin, tí ó wọ inú ilé lọ lẹ́yìn àsọ̀kèlé, níbi tí aṣáájú wa ti wọ̀ lọ fún wa, àní Jésù tí a fi jẹ olórí àlùfáà nípa ẹsẹ̀ Mẹ̀kísédékì. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí wa. Tẹ́ ẹ bá gbàgbé ní abala ẹ̀kọ́ wa tá a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ tán nísìn, òǹkọ̀wé Hébérù ó ń
ṣe àtẹnumọ́ ìdánilójú ìgbàlà wa nínú Jésù Kristi. Ó sì gbé ìdánilójú yìí lérí nǹkan méjì. Àkọ́kọ́ nú rẹ̀ tó jólúborí n tó gbára lé òun ni ìjólótìtọ́ Ọlọ́run. Èèyàn lè já láìsòótọ́, èèyàn lè sọ̀rọ̀ kó má ṣe, ṣùgbọ́n Ọlọ́run kì í sọ̀rọ̀ kó má ṣe. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ní ń rí. Bákan náà ló gbára lé ìfarajìn àwa onígbàgbọ́ àti ìdúróṣinṣin nínú ìgbàgbọ́ wa títí dé òpin. Ìfarajìn wa àti ìdúróṣinṣin wa nínú ìgbàgbọ́ wa títí dé òpin. Ní abala kejì yìí, òǹkọ̀wé yìí wá tẹ̀síwájú láti tún ṣàlàyé síwájú sí i nípa ìjólótìtọ́ Ọlọ́run àti ìlérí rẹ̀ àti ìṣe pàtàkì fún èmi àti yín láti dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa títí ọwọ́ wa ó fi tẹ̀ ẹ́. Ohun tọ́lọ́run ṣèlérí ayọ̀ rẹ̀ fún wa. Ó sì fi àpẹẹrẹ ìlérí tọ́lọ́run ṣe fún Ábúráhámù, ó fi ṣàkàwé fún wa bí Ábúráhámù ṣe dúró ṣinṣin títí ìlérí náà tó fi ṣẹ. Eléyìí sì ń tọ́ka sí ìlérí tí Ọlọ́run ṣe fún Ábúráhámù gẹ́gẹ́ bá a ti ṣàkọsílẹ̀ rẹ̀ nínú ìwé Jẹ́nẹ́sísì orí 22 ẹsẹ̀ 16 sí 17, níbi tọ́lọ́run ti sọ fún Ábúráhámù wípé fi ọmọ rẹ̀ Ísákì rúbọ fún mi. Tí Ábúráhámù sì bá Ọlọ́run jiyàn tó fẹ́ fi Ísákì rúbọ fọ́lọ́run kó tó di wípé Ọlọ́run Olódùmarè wá ní torí pé òfọmọ rẹ̀ idù mí, àgbò tó wà lọ́ọ̀kan yóò dípò ọmọ náà. Tọ́lọ́run wá ṣèlérí fún un wípé n ó sọ ọ́ di púpọ̀, irú ọmọ rẹ̀ di púpọ̀, ó sì jẹ́ ìbùkún títí ayé. Eléyìí la rí nínú ẹsẹ̀ 13 sí 14 ìwé Hébérù tá a ti ń kẹ́kọ̀ọ́. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ a jọjọ kà. Ìwé mímọ́ ní nítorí nígbà tí Ọlọ́run ṣèlérí fún Ábúráhámù, bí kò ti rí ẹni tí ó pọ̀ ju òun lọ láti fi búra, ó fi ara rẹ̀ búra wípé nítòótọ́ ní búbùkún èmi ó bùkún fún ọ, àti ní bíbísí èmi ó mú ọ bísí. Ọlọ́run ṣèlérí fún Ábúráhámù, ó sì mú ìlérí rẹ̀ ṣẹ. Kì í ṣe kìkì èyí nìkan. Nígbà tọ́lọ́run ṣèlérí fún Ábúráhámù tó gba ìlérí yẹn, òun náà fi sùúrù dúró dè ìlérí náà, ó sì gbà á. Kò dàbí àwọn tí à ń kọ̀wé yìí sí tó jẹ́ wípé nítorí ìlàkọjá wọ́n di adágún odò, wọ́n darúgbó, wọn dàgbánú gbàgbọ́ mọ́. Torí ìlàkọjá wọ́n ti ń padà sẹ́yìn inú ìgbàgbọ́. Ábúráhámù bojú ẹ̀yìn, ó dúró nínú ìgbàgbọ́ rẹ̀ títí tó fi gba ìlérí náà. Ìyẹn ni ẹsẹ̀ 15 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn sọ fún wa. Hébérù orí 6 ẹsẹ̀ 15, nígbà tó ní bẹ́ẹ̀ náà sì ni lẹ́yìn ìgbà tó fi sùúrù dúró, ó rí ìlérí náà gbà. Lẹ́yìn ìgbà tó fi sùúrù dúró, ó rí ìlérí náà gbà. Eléyìí tí ń kọ́ gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi lónìí wípé kí a fi sùúrù dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa láì ní fi ṣe ìlàkọjá wa nínú ayé. Ká dúró ṣinṣin torí pé Ọlọ́run tó ṣèlérí, bá a bá dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa, bó ṣe mú ìlérí rẹ̀ tó ṣe fún Ábúráhámù ṣẹ, bẹ́ẹ̀ náà ni yóò mú ìlérí ìyè àìnípẹ̀kun èyí tó ṣe fún àwa náà, yóò mú ṣẹ níkẹyìn ọjọ́. Bákan náà, ní àfikún, kì í ṣe pé Ọlọ́run ṣèlérí fún Ábúráhámù nìkan ni. Nínú àyọkà wa nínú ẹsẹ̀ 16 sí 17, a rí i wípé lẹ́yìn tọ́lọ́run ṣèlérí tán, Ọlọ́run tó fi ìbúra ti ìlérí yẹn dì. Lẹ́yìn tọ́lọ́run ṣèlérí tán, Ọlọ́run tó fi ara rẹ̀ búra lórí ìlérí hùn. Tẹ́ bá wo ẹsẹ̀ 16 àti 17, ìwé mímọ́ ní nítorí ènìyàn a máa fi ẹni tí ó pọ̀ jù búra, ìbúra náà sì fi òpin sí gbogbo ìjiyàn wọn fún ìfẹsẹ̀múlẹ̀ ọ̀rọ̀. Ní ti èyí tí bí Ọlọ́run ti ń fẹ́ gidigidi láti fi àìlèyípadà ìmọ̀ rẹ̀ hàn fún àwọn ajogún ìlérí, ó fi ìbúra sáàrin wọn. Ọlọ́run búra fún Ábúráhámù. Yàtọ̀ fún pé ó ṣèlérí fún, ó búra fún pé n tí mo sọ pé n ó ṣe yìí, n ó ṣe fún ọ, láti fìdí ìlérí yẹn múlẹ̀. Tẹ́ bá lọ sínú ìwé Genesis tí mo dákọ lẹ́ẹ̀kan, orí 22 ẹsẹ̀ 14 sí 18, ẹ bá ń bẹ̀.
Genesis orí kejì ó dín ní ogún, orí kejì ó lé ní ogún 22. Genesis orí kejì ó lé ní ogún 22, ẹsẹ̀ ìkẹrìndínlógún 16 sí ìkejìdínlógún 18. Ó sọ̀rọ̀ báyìí pé ó sì wí pé Ọlọ́run nù o, èmi tìkára mi mo fi búra ni Olúwa wí. Èmi tìkára mi ni mo fi búra ni Olúwa wí. Nítorí bí ìwọ ti ṣe nǹkan yìí, tí ìwọ kò dùn mí ní ọmọ rẹ náà kan ṣoṣo, pé níní bùkún èmi ó bùkún fún ọ, àti ní bíbí sí èmi ó múrú ọmọ rẹ bí sí, bí ìràwọ̀ ojú ọ̀run, bí iyanrìn etí òkun, irú ọmọ rẹ ni yóò sì ní ẹnu bodè ọ̀tá wọn, àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún gbogbo orílẹ̀-èdè ayé, nítorí tí ìwọ gba ohùn mi gbọ́. Ìbúra Ọlọ́run fún Ábúráhámù nù. Ìlérí tọ́lọ́run sì ṣe fún Ábúráhámù yìí, Ọlọ́run kúkú mú ṣẹ. Ìbúra tọ́lọ́run ṣe fún Ábúráhámù yìí, Ọlọ́run mú ṣẹ. Kìí ṣe pé ó mú ṣẹ nínú ayé Ábúráhámù nìkan, ó mú ṣẹ nínú ayé àwọn tó jogún ìlérí náà, torí pé ìlérí náà à ń jogún rẹ̀ ni. Ta lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jogún ìlérí ọ̀hún? Ta lẹni kejì tó kọ́kọ́ jogún ìlérí ọ̀hún? Ísákì lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jogún ìlérí ọ̀hún lọ́wọ́ Ábúráhámù. Lẹ́yìn Ísákì ni ọmọ rẹ̀ Jákọ́bù náà jogún rẹ̀. Kó tó di pé lẹ́yìn Jákọ́bù, àwọn ọmọ rẹ̀ tá a mọ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì, àwọn náà jogún rẹ̀. Tẹ́ bá wo ìwé Hébérù orí 11 ẹsẹ̀ ìkẹsàn, Hébérù orí 11 ẹsẹ̀ ìkẹsàn, ìwé mímọ́ ní, nítorí nípa ìgbàgbọ́ ni ó ṣe àtìpó ní ilẹ̀ ìlérí, bí ẹni pé ní ilẹ̀ àjèjì ó ń gbé nínú àgọ́, pẹ̀lú Ísákì àti Jákọ́bù, àwọn ajogún ìlérí kan náà pẹ̀lú rẹ̀. Ísákì àti Jákọ́bù, àwọn ajogún ìlérí kan náà pẹ̀lú rẹ̀. So Ísákì àti Jákọ́bù, àwọn lẹni àkọ́kọ́ tí wọ́n kọ́ jogún ìlérí kó tó di pọ́ bọ́ sórí àwọn ọmọ Ísírẹ́lì. Ìlérí tọ́lọ́run ṣèṣe f'Ábúráhámù yẹn, ìlérí yẹn sì dúró títí láé. Àwọn wo wá lájogún ìlérí lónìí? Àwọn ajogún ìlérí yẹn lónìí, òun ni àwọn tí wọ́n gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà wọn, torí àwọn ni irú ọmọ Ábúráhámù nípa tẹ̀mí. Tẹ́ ẹ bá rántí pé láti bí ọ̀sẹ̀ mélòó kan tá a ti ń bá ẹ̀kọ́ yìí bọ̀, ọ̀kan nínú tá à ń tẹnumọ́ fún wa ni pé irú ọmọ Ábúráhámù gangan kìí ṣàwọn tẹ́jẹ̀ Ábúráhámù ń kọjá ní àgọ́ ara wọn. Irú ọmọ Ábúráhámù ni àwọn tí wọ́n ní irú ìgbàgbọ́ èyí tí Ábúráhámù ní. Tẹ́ ẹ bá sì lọ wọnú ìwé Gàlátíà orí 3, ṣé bíbélì yín wà lọ́wọ́ yín? Gàlátíà orí 3, tẹ́ ẹ bá wo ẹsẹ̀ ìkẹsàn àti ẹsẹ̀ 29, ìwé mímọ́ fìdí rẹ̀ múlẹ̀ ńbẹ̀ wípé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí í ṣe ti gbàgbọ́ jẹ́ ẹni alábùkún fún pẹ̀lú Ábúráhámù olódodo. Ẹsẹ̀ ìkẹsàn Gàlátíà orí 3, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn tí í ṣe ti gbàgbọ́ jẹ́ ẹni alábùkún fún pẹ̀lú Ábúráhámù olódodo. Nígbà tó dé ẹsẹ̀ 29, ó ní bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi, ẹ gbọ́ gbólóhùn yẹn, bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi, ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Ábúráhámù àti àrólé gẹ́gẹ́ bí ìlérí. Bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi, ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Ábúráhámù àti àrólé gẹ́gẹ́ bí ìlérí. Torí ìdí èyí, ìgbàlà wa a fìdí rẹ̀ múlẹ̀ nínú Jésù Kristi, torí pé nínú rẹ̀ láti jogún ìlérí tọ́lọ́run ṣe fún Ábúráhámù, láti jogún ìbúra tọ́lọ́run ṣe fún Ábúráhámù. Ìdí nù tá a fi lè kọrin wípé ìbùkún Ábúráhámù tèmi ni, ìbùkún Ábúráhámù tèmi ni, àbùkún mi lówùúrọ̀ lọ́sàn àti lálẹ́, ìbùkún Ábúráhámù tèmi ni, ìbùkún Ábúráhámù tèmi ni, ìbùkún Ábúráhámù tèmi ni, àbùkún mi lówùúrọ̀ lọ́sàn àti lálẹ́, ìbùkún Ábúráhámù tèmi ni. Nítorí pé mo ní ìgbàgbọ́ irú èyí tí Ábúráhámù ní nínú Ọlọ́run. Eléyìí sì ni ẹsẹ̀ ìkejìdínlógún ìwé mímọ́ ló ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa pé nípa ohun àìlèyípadà méjì
nínú èyí tí kò ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké, kí àwa tí a sá sábẹ́ ààbò lè ní ìṣírí tó dájú láti di ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa mú ṣinṣinṣin. Ohun àìlèyípadà méjì. Kí ló ohun àìlèyípadà méjì náà? Ìlérí Ọlọ́run àti ìbúra Ọlọ́run. Ohun àìlèyípadà méjì tí ó mú tó fún wa ní ìdánilójú tó kún rẹ́rẹ́ nínú ìgbàlà wa nù. Ẹ má gbàgbé orí ọ̀rọ̀ wa, ìdánilójú kún rẹ́rẹ́. Ìdánilójú tó kún rẹ́rẹ́. Ohun tó fún wa ní ìdánilójú tó kún rẹ́rẹ́ ní ti ìgbàlà wa, òun ni ohun àìlèyípadà méjì: ìlérí àti ìbúra Ọlọ́run. Ìlérí àti ìbúra Ọlọ́run fún Ábúráhámù tí a jogún rẹ̀, èyí tí a jogún rẹ̀ nípasẹ̀ Jésù Kristi, ẹni tí í ṣe ẹni náà tí Ọlọ́run ti pasẹ̀ rẹ̀ bùkún gbogbo ayé. Torí náà, bí ẹnìkan tó bá wá ṣèpààyàn nínú májẹ̀mú láéláé, bí ó ṣe sáré lọ sí ìlú ààbò láti dáàbò bora rẹ̀, kí àwọn mùjẹ̀mùjẹ̀ kí wọ́n bá máa bá a pa, àwọn agbẹ̀san ẹni tó kú kí wọ́n má bá a pa torí pé ó ṣèèṣì ni. Gẹ́gẹ́ bá a ti lákọsílẹ̀ rẹ̀ nínú ìwé Númérì orí 25 àti ìwé Jóṣúà orí 20. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹnikẹ́ni tó bá wá sábẹ́ ààbò nínú Jésù, ó ní ìdákọ̀ró tí kì í yẹ̀. Ìyẹn ni ẹsẹ̀ 18, abala kejì ẹsẹ̀ 18 ìwé wa ń pòwe rẹ̀ fún wa nígbà tó ní kí àwa tí a sá sábẹ́ ààbò ká lè ní ìṣírí tó dájú ní ti ìrètí tí a gbé kalẹ̀ níwájú wa, ká lè dì í mú. Nítorí ohun méjì tí ò ṣeé ṣe k'Ọlọ́run já láìṣòótọ́, nítorí ohun méjì aláìlèyípadà tí ò ṣeé ṣe fún Ọlọ́run láti ṣèké. Eléyìí la fi fún wa káwa tá a sá sábẹ́ ààbò nínú Jésù Kristi, kí a lè ní ìṣírí, ká lè ní ìmúlọ́kànlé láti gba ìlérí wa, ká sì dúró ṣinṣin nínú rẹ̀ ní ìrètí ìyè àìnípẹ̀kun èyí tí a ti ṣe ìlérí rẹ̀ fún wa. Ìdí sì nìyí tí Ọlọ́run tó fi fún wa ní ẹni tí ó mú wa dúró nínú ìrètí un, tí ó mú wa dúró nínú ìrètí un ju bí ìdọ́kọ̀dúró ṣe lè dọ́kọ̀dúró lójú omi lọ. Tẹ́ bá wo ẹsẹ̀ 21 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́, ìwé mímọ́ ní èyí tí àwa ní bí ìdákọ̀ró ọkàn, ìrètí tí ó dájú tó dúró ṣinṣin tí ó sì wọ inú ilé lọ lẹ́yìn aṣọ òkèlè. Jésù Kristi òun ni ìdákọ̀ró wa. Jésù Kristi òun ni ẹni tó ti wọ ọ̀run lọ, tí ó sì ń ṣìpẹ̀ fún wa, tí ó sì ń gbẹ́jọ́ wa rò, tí yóò sì ṣe ìdájọ́ òkú àti alààyè níkẹyìn ọjọ́. Ìdí nìyí nínú ẹsẹ̀ tó gbẹ̀yìn tí ẹsẹ̀ 20 ìwé Hébérù orí 6 tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn tó fi ní níbi tí aṣáájú wa ti wọ̀ lọ fún wa, ó wọ̀ ọ́ lọ fún wa, àní Jésù tí a fi jẹ olórí àlùfáà títí láé nípa ẹsẹ̀ Mẹ̀kísédékì. Kí lẹsẹ̀ tó gbẹ̀yìn yìí ń sọ? Ìtẹ́sẹ̀ tó gbẹ̀yìn yìí ń sọ ni pé Jésù ti ṣáájú wa gòkèrè ọ̀run, ó ti ṣáájú wa wọ ọ̀run lọ láti dúró fún wa gẹ́gẹ́ bí ìdákọ̀ró nígbàkúùgbà. Kò ṣeé ṣe kí ìjì má wà nínú ìrìn àjò gbàgbọ́, ṣùgbọ́n Jésù Kristi nípa ìṣìpẹ̀ rẹ̀ àti ìgbẹ́jọ́ wa rò níwájú Baba yóò lè mú wa dúró ṣinṣin, kò ní jẹ́ kí ọkọ̀ ayé wa ó rì sínú agbami ayé. Ó sì ti ṣèlérí yìí pé òun padà bọ̀ wá mú wa. Òun lọ ṣùgbọ́n òun padà bọ̀. Nínú ìwé ìhìnrere Jọ́ọ̀nù orí 14 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3, níbi tó ti ní ẹ má ṣe jẹ́ kọ́kàn yín dàrú, ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé Baba mi ọ̀pọ̀lọpọ̀ bùgbé ń bà ló wà ńbẹ̀, èmi ń lọ ń tó padà wá mú yín lọ. Kì í ṣe kìkì eyín nìkan, ńgbà tí ń gòkèrè ọ̀run, àkọsílẹ̀ rẹ̀ náà wà nínú ìwé mímọ́. A ní nínú ìwé Lúùkù orí 4 ẹsẹ̀ 50 àti 51 tó jẹ́ pé bó ṣe ń bá àwọn ènìyàn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ̀rọ̀ báyìí, bẹ́ẹ̀ ni a rí tó gòkèrè ọ̀run mọ́ tí wọ́n ń wò ó, ṣùgbọ́n tí
kò sí tí wọ́n lè ṣe mọ́. Àkọsílẹ̀ nǹkan náà wà nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 1 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 9 sí 11 níbi tí bá ń bá àwọn ọmọ ẹ̀yìn sọ̀rọ̀ wọ́n kàn rí pé ẹsẹ̀ rẹ̀ ń lòkè díẹ̀díẹ̀ ńgbọ̀ ya wọ́n rí pé ọwọ́ wọn ò tó, òfurufú sì gbà mọ́ wọn lọ́wọ́. Jésù ti gòkè rí ọ̀run, ó sì ti di àlùfáà, olú àlùfáà fún wa. Ṣùgbọ́n olú àlùfáà wo ló dà? Olú àlùfáà tó dà kìí ṣe olú àlùfáà bíi tinú májẹ̀mú láíláí bíi ti àwọn Áárónì. Àwọn àlùfáà ní ipa ẹsẹ̀ Áárónì, ikú kìí jẹ́ wọn tọ́jọ́. Wọ́n á wà fúngbà díẹ̀, ikú á sì pa wọn, ẹlòmíì ò tún bẹ́ẹ̀ wọn ó kú, ẹlòmíì ò tún bọ́ bẹ́ẹ̀ wọn ó kú, ẹlòmíì ò tún bọ́ bẹ́ẹ̀ yóò kú. Ṣùgbọ́n Jésù Kristi ó jẹ́ olú àlùfáà títí láé bíi Mẹ̀kísẹ́dékì. Bí tẹ́kọ̀ọ́ wa ti wá dánu dúró nù. Ta ni Mẹ̀kísẹ́dékì? Orí tó tẹ̀lé ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, orí 7 ìwé Hébérù ló sọ fún wa nípa ẹni tí Mẹ̀kísẹ́dékì ṣe. Ta ni Mẹ̀kísẹ́dékì? Ẹ wo orí 7 ìwé Hébérù yẹn, ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 1 sí 3 péré, ká sì tẹ̀síwájú ká máa lọ kúrò nínú ẹ̀kọ́ yìí. Hébérù orí 7 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3 sẹ́ẹ̀ wà ń bẹ̀. Ìwé mímọ́ ní nítorí Mẹ̀kísẹ́dékì yìí tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ nínú ẹsẹ̀ 20 ìwé Hébérù orí 9. Mẹ̀kísẹ́dékì yìí ta ní í ṣe? Number 1, ọba Sélẹ́mù ni. Number 2, àlùfáà Ọlọ́run ọ̀gá ògo ni. Ẹni tí ó pàdé Ábúráhámù bí ó ti ń padà láti ibi pípa àwọn ọba bọ̀, tí ó sì súre fún Ábúráhámù. Ẹni tí Ábúráhámù sì pín ìdámẹ́wàá ohun gbogbo tó ní fún. Ní ọ̀nà ìkíní, ìtumọ̀ Mẹ̀kísẹ́dékì òun ni ọba òdodo. Ní ọ̀nà kejì, ìtumọ̀ Mẹ̀kísẹ́dékì lẹ́yìn náà pẹ̀lú ọba Sélẹ́mù, ìyẹn ni ọba àlàáfíà. Láì ní bàbá kò ní bàbá, láì níyá kò ní ìyá, láì ní ìtàn ìran, bẹ́ẹ̀ ni kò ní ìbẹ̀rẹ̀ ọjọ́ tàbí òpin ayé, ṣùgbọ́n òun wá ṣe bí ọmọ Ọlọ́run, ó wà ní àlùfáà títí láé. Irú àlùfáà èyí tí a fi jíjẹ́ àlùfáà Jésù wénu, àlùfáà tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin, àlùfáà tó wà títí ayé, òun ni Jésù Kristi. Tí Jésù bá wá jẹ́ àlùfáà títí ayé, tó jẹ́ àlùfáà tí ò ní bẹ̀rẹ̀ tí ò lópin, ó túmọ̀ sí wípé ìgbàlà wa dájú. Ìgbàlà wa ò lè yẹ̀. Ó ti ṣe é, ó sì ti ṣe é pé. Abájọ tó fi sọ lórí igi àgbélébù pé ó parí. Ohun gbogbo tó ní láti ṣe fún ìgbàlà wa ó ti parí. Torí náà, gẹ́gẹ́ bí onígbàgbọ́, a ò nílò láti mikàn nípa ọ̀rọ̀ ìgbàlà wa, torí wípé ohun gbogbo tí ó yẹ k'Ọlọ́run ṣe ló ti ṣe nípasẹ̀ Jésù Kristi. Jésù sì ni ìdákọ̀ró ìgbàlà wa. Lóòótọ́ ìjì yóò wà, lóòótọ́ mímì yóò wà, ṣùgbọ́n irú mímì yòówù tó lè wà, ìdánwò yóò wà, ìpọ́njú yóò wà, ìdààmú yóò wà, ṣùgbọ́n nínú gbogbo rẹ̀ Ọlọ́run ó pawọ́pọ̀, yóò sì ṣe rere fún àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé Olúwa. Níbi tí ẹ̀kọ́ wa tòní tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọ lé, ẹ jẹ́ kí n tẹnumọ́ àwọn kókó díẹ̀ nínú ẹ̀kọ́ yìí. Àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun ni pé olótìtọ́ ni Ọlọ́run. God is faithful. Olótìtọ́ lọ́lọ́run. Ó ti gbà wàhálà o. Ń gbà wàhálà lọ́wọ́lọ́wọ́, yóò sì tún máa gbà wàhálà títí dé òpin. Èyí là ń pè ní ìgbésẹ̀ 3 sí ìgbàlà. Ìgbésẹ̀ 3 sí ìgbàlà. Táwọn mi ń pè ní ìgbàlà tàná, ìgbàlà tòní, ìgbàlà ti ọ̀la. Tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run ń pè ní justification, èyí ò ní ìdáláre. Sanctification, èyí ò ní ìsọdimímọ́. Àti glorification, èyí ò ní ìṣelógo. Ní gbogbo ìgbésẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, Ọlọ́run wá jẹ́ olótìtọ́. Ó ṣe gbẹ́kẹ̀lé, kò sì yí padà. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló rí. Lọ́nà kejì, Ọlọ́run kì í jáni kulẹ̀. Ọlọ́run kì í jáni kulẹ̀ nínú ìlérí rẹ̀.
kò já Ábúráhámù kulẹ̀. Ìlérí tó ṣe fún Ábúráhámù ó mú ṣẹ. Ìlérí tó ṣe fáwa náà, ìlérí ìyà ìnípẹ̀kun yóò kúkú mú ṣẹ. Ìrìn àjò ìgbàgbọ́ wa kì í ṣe inú ayé yìí ló parí sí. A ó bá jọba. A ó bá jọba. Lọ́nà kẹta, ohun yòówù tó lè dé nínú ìrìn àjò ìgbàgbọ́, dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ̀, má yẹsẹ̀. Ábúráhámù dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ̀, ó sì rí ìlérí náà gbà. Bí ìwọ àtèmi náà bá lè dúró ṣinṣin nínú ìgbàgbọ́ wa láì ní fi ṣe ìlàkọjá wa, a ó rí ìlérí Ọlọ́run gbà. Lọ́nà kẹta, di ìdákọ̀ró rẹ mú. Nígbà gbogbo di ìdákọ̀ró rẹ mú. Tá sì ní ìdákọ̀ró rẹ náà? Jésù Kristi ni. Nínú agbami ayé, di ìdákọ̀ró rẹ mú. Nínú ewu gbogbo, di ìdákọ̀ró rẹ mú. Bí ìjì náà ti lè wù kó fẹ́ tó, níwọ̀n àgbà tó bá di ìdákọ̀ró mú, ò ní jábọ́. Torí pé kò sí ẹnikẹ́ni tó lè jábọ́ lọ́wọ́ Ọlọ́run. Torí pé Ọlọ́run yóò mú dúró ṣinṣin títí dé òpin. Ní ìparí, má ṣe jẹ́ ọ̀lẹ nínú ìrìn àjò ìgbàgbọ́. Má ṣe jẹ́ aròbó. Má ṣe jẹ́ adágún omi. Má ṣe bojú wẹ̀yìn, ó yòówù tó lòdì. Dúró ṣinṣin nínú ìgbàgbọ́ rẹ títí dé òpin. Dàgbà. Má jẹ́ aròbó nínú ìgbàgbọ́. Máa dàgbà nípa sísàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Máa dàgbà nípa kíkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Máa dàgbà nípa àdúrà. Máa dàgbà nípasẹ̀ níní àjọṣepọ̀ nínú ìjọsìn àwọn ọmọ Ọlọ́run. Àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run. Àwọn olóyìnbó ní àwọn ẹyẹ tí ìyẹ́ wọn bá jọra wọn, wọ́n máa ń rìn pọ̀. Àwọn ẹyẹ tí ìyẹ́ wọn bá jọra wọn ni máa ń rìn papọ̀. Ìrùn wọn kì í rìn lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n máa ń rìn papọ̀ ni. Ìrìn àjò ìgbàgbọ́ kì í ṣe ìrìn àjò tá a máa ń dá rìn, èyí tá a máa ń rìn papọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wa nínú ìgbàgbọ́ ni. Ìdí nù tí ìwé mímọ́ fi ní irin ní máa ń pọ́nrin. Tá a bá ń jọ ń rìn papọ̀, a máa pọ́nra wa. Èyí ó sì ràn wá lọ́wọ́ láti ranra wa lọ́wọ́ títí a ó fi dé èbúté ògo. Àdúrà mi ni wípé àtèmi àti yín àní jábọ́ lẹ́yìn Olódùmarè. Níbi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí, ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mumi nìyí. Mo fi yín lé àwọn olùkọ́ wa lọ́wọ́ ní kíláàsì kẹ́kọ̀ọ́ wa gbogbo nínú àwọn ìjọ wa gbogbo lọ́jọ́ Olúwa tí ń bọ̀. Àdúrà mi ni wípé nígbà tá a bá ń kẹ́kọ̀ọ́ yìí, Olúwa ó ṣí wa níyè láti tún lè rí ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ju bá ti lè sọ níhìn lọ. Títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún máa pàdé. Ire o, ó dàbọ̀.